àmọ́ QUR'AN gangan fún ara ẹ̀ tẹ́yìn mùsùlùmí ń sọ pé Allah pè ní QUR'AN irọ́ lẹ pa. Irọ́ lẹ pa. À ń lọ lórí àlàyé yẹn ṣùgbọ́n ká kọ́ sọ nǹkan tó ń jẹ́ wahyi náà. Kí là ń pè ní wahyi ní Arabic? Ó túmọ̀ sí inspired or revelation. Gbogbo ibi tí ànábì ti sọ̀rọ̀ pátá láyé, gbogbo ibi tí ànábì ti sọ̀rọ̀ pátá ní ayé, revelation ló pe gbogbo nǹkan tó sọ. Ànábì kò pè ní QUR'AN, revelation. Mo máa fún yín lápẹẹrẹ, ẹ lọ wo nǹkan tá à ń pè ní wahyi. Wahyi ni Mósè ló fi bá Ọlọ́run communicate. Revelation Ọlọ́run bá a sọ. Díẹ̀ ni mo pẹ́ gọ́ bọ̀dá, wọn ò mọ̀ wípé gọ́ wọn ta sú gan. Tá a bá rí nǹkan míì tá a lè pè wọ́n, bóyá ká pè wọ́n gan. Èmi ò mọ̀ wípé èèyàn lè dàgbà tó yìí kọ́pọlọ rẹ̀ ó mọ́ dàgbà. Iṣẹ́ ni ẹ wá ṣe ọ̀nà àtijẹ́ Nigeria Limited. Níbo lọlọ́run ti pè yín náà? Bọ̀dá onírọ́ paraku ni yín lórí ọ̀rọ̀ ànábì tẹ́ ẹ ní ò gba wáàyí. Nígbà tẹ́ ẹ ti ẹ̀ mọ̀ pé kò yẹ kó dùn mí, ó yẹ kí n ti bẹ́ mọ̀. N tẹ́ ẹ mọ̀ pé bó lẹ ṣe fẹ́ mọ bó ṣe rí. Wàhí kọ́ wáyà lẹ bá wí. Ẹ̀sìn kí ìsìsà ọmọ ọdún 5 mi gbọ́njù yín lọ. Wáàyí ni wọ́n ń pè é. Kẹ́ ẹ tó jáde fọ́rọ̀ ẹ kọ́kọ́ lọ ọmọ bí wọ́n ṣe ń pè é. Tí kì í bá ṣe páwọn òpònú afọ́fun gbémú tí wọ́n ní làákàyè, tí wọ́n jẹ́ rò pé nǹkan gidi lẹ̀ ń wí. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin gẹni tó yóò mọ̀ gbẹ̀kọ́ lábẹ́ ilé ni. Èmi ò mọ̀ dánilẹ́kọ̀ọ́ tí wèrè ní tó fẹ́ fi kọ́mọ lẹ́yìn. Revelation ní QUR'AN, ẹ̀gbà wá látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ló jẹ́. Ẹ lọ bèrè tí ń jáde ìsìnkùdùsí, ìbẹ̀lẹ̀ ti mọ̀ nípa wáàyí tààrà. Ọ̀pọ̀lọpọ̀ gbà lànábì gba wáàyí. Àpẹẹrẹ lèyí tó ṣẹlẹ̀ lójú ogun Bádìrì lọ́jọ́sí. Òjíṣẹ́ Ọlọ́run gba wáàyí lójú ogun. Tọ́ba mímọ́ bá sọ̀rọ̀ tààrà tó sì fún un láwọn ọmọ ogun màláíkà. Ogun ọ̀run tẹ́ ẹ mọ́ ń pariwo kò sí nínú Bíbélì. Ojú ogun Bádìrì làwọn ọmọ ogun ọ̀run ti ṣiṣẹ́. Bọ̀dásẹ̀ ń tẹ́tí àbí làákàyè yín tó ti sùn lọ. Èmi mọ̀ kó ṣeéṣe kẹ́ ẹ̀ mọ̀ òdodo ṣùgbọ́n gbé gbígbà lórí Facebook ni ò jẹ́. Bóyá tẹ́ ń wò ní pé kí lẹ fẹ́ jẹ tẹ́ ò bá tako Kùránì mọ́. Lódodo ebi ó pa yín o. Iṣẹ́ ni ẹ wá ẹ̀ kúkú dàgbà ju fọ́gá lọ. Ẹ sì tún lè sọ ṣọ́ọ̀ṣì yín di ilé ìsìn adìẹ. Bọ̀dá alágbe lára àmọ̀ràn ló wà. Mò ń retí ẹ̀rí tó fẹ́ mú jáde wípé Ọlọ́run ò pe Kùránì ní Kùránì. Tún lọ hun rọ́jọ àwọn òpònúkú ń bẹ tí wọ́n mọ̀ ṣe ṣàdánkátà rẹ. Lára tí mo mọ̀ tó dájú ni wípé àwọn èèyàn tẹ́ ẹ jọ wà nú ẹ̀sìn kan náà ní ẹ̀yìn ọ̀. Èmi ò wá mọ tó ń wú wọn lórí. Wọn à lékún sí látọ̀dọ̀ ẹ. Àwọn tí wọ́n ti wà níbẹ̀ náà ló ń ṣàǹfààní irọ́ fún. Bẹ́ẹ̀ o sì tún wá ń ṣagbe lórí Facebook sí òye kí wọ́n fura ni. Agbe nígbàkúùgbà tí ò ní pàtó. Sówó dátà ló ní kí wọ́n rà ní. Ta ló bì ọ́ níṣẹ́ bó o bá lè sọ̀rọ̀ lórí Facebook o sì gbálé yín jókòó. Owó Facebook ò lọ títí. Yorùbá kú ti lébi ní ó pọ̀ lẹ́kún gbẹ̀yìn.